láláyé orí rẹ̀ ò ní ṣàìsọrí. Ẹ̀rí ọba lálá gbéra nílẹ̀ o, gbéra nílẹ̀ o, gbéra nílẹ̀ o, dìde. Àkànkẹ́ wà lẹ́wà òní lọ́jọ́ abíọ́sáyé Prophetess Fúnmiláyọ̀ ẹ̀rí ọba lálá ẹ̀wọ̀ mò ń wí mo pé ó gbéra nílẹ̀ òdìdí ọmọ ọba òkè. Àkànkẹ́ àpọ́nbípo rẹ̀ abàrà ń jọ lọ́ṣẹ̀kọ́ṣẹ̀ lónìí tó wá ń sọjọ́ abíọ́sáyé kí gbogbo màláìka tí ń gbé níwájú bàbá mi òkú tí ń ké mímá 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 ó máa bá ọ̀dọ́ pẹ́ lọ́wọ́ Elédùmarè bàbá o. Elijabulani iṣẹ́ ti yá o wá bá wa dá wa kà sọ́bọ̀ oníbọ̀ ọ̀rẹ́ ọba rẹ̀ ọ̀rọ̀ gbọdọ̀ gbẹ̀nsá gẹ̀rẹ̀ gbàgìrì olórúkọ gẹ̀rẹ̀ bí ara. Ẹ̀rí ọba láláyò ẹ̀rí rẹ̀ ò ní kó ẹ̀rí rẹ̀ ò nínú. Ìyá Ọlábọ̀dé wọ́n mú ń ké sí tantantan ọlá rẹ̀ ti bọ̀ wálé ni màmá tó bí ọdún ayọ̀ mo pé ọdún ayọ̀ lọ́dún èyí yóò jẹ́ fún ọ tọkọtọmọ. Ẹ̀rí ọba láláì Àkànkẹ́ ìwà lẹ́wà ní oníṣàlá ìdílé bàbá rẹ̀ ebi ọlọ́mọ nítorí pé kíni lónìí bí mo bá rè lu ẹ̀ gbàdúró mo pé ẹ má ṣe gbégi palaba lé mi lọ́wọ́ ìyá àdèbòrà mo pé lónìí bí mo bá tẹ̀lé Ọlọ́run dá ẹgbẹ̀rún ẹ̀kọ́ àkàṣù àkàrà lẹ́fi lé mi lọ́wọ́ màmá tọ́lá ní ọlá rẹ̀ ò ní tán ìwọ lọ máa pé yẹ ẹjọ́ ọmọ wíjọ kírun ẹ̀ kúkú máa gbọ̀n lẹ̀ yẹyẹyẹ ọmọ awíkòkò lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ ọba gbọ́ kí ló lè fi ọ́ ṣe ọmọ onílù mọ̀kànlá ọmọ àjọgbẹ̀rú àjọgbẹ̀rú mọ̀mọ́ àjọgbẹ̀ ẹ̀kọ́ nítorí ẹrú ní sinmi ẹ̀kọ́ yìí sìn abomirẹ gbójú lógun Fàlànlẹ́gbàá ọmọ ẹgbẹ̀rún ẹ̀kọ́ ọmọ akàṣù àkàrà ọmọ ṣíṣan lójú ogun ṣe bí wíwà amúni ìyókùn ìwọ lọmọ ṣíṣe tóró kó tó jẹun àgbà tí ó ṣe tóró omi ṣòroro ọbẹ̀ ni ó jẹ ẹ̀yà Bolúwa ti fẹ́ oríire afẹ́ ọ̀ṣọ́wọ́ sọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ àtàlàáfíà màmá démi ńládé adé orí rẹ̀ ò ní ìṣìdànù láìrò tẹ́lẹ̀ ìyá tèmi ní Jésù kì í tàn mí mo fẹ́ lólúwa ìyá ẹ̀rí wà mímọ́ ó yá gbéra nílẹ̀ òdìdé okú ọjọ́ bí òní àṣeṣetúṣe àníkún owó àníkún ọmọ àníkún iyì láwùjọ ó ti wá sọdún èyí ò ní bá wọn kú ní rèwerèwe ẹni bá ní kó okú kó nítọ̀ okú máa sọ̀rùn di ọ̀nì ẹni bá ní kó nù mo pé onítọ̀ wọn á sì gúnyán láyà lọ́ máa béèrè wọn ṣe ní gbàgede okú ọjọ́ bí òní o.